أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين Baba General. فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما. صدق الله مولانا العظيم. gbogbo jama ẹja sọ pé Allahu Akbar. Allahu Akbar. ẹja sọ pé Allahu Akbar. Allahu Akbar. ẹja sọ pé Allahu Akbar. Allahu Akbar. ẹja sọ pé sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. kullu man kana lahu haqqun alayna ahya'uhum wa amwatuhum fardwanullahi alayhim ajma'in. Àmín. mo fi àlùbáríkà gbogbo àwọn àlùfáà wa tí mo ti kó pọ̀ lẹ́ẹ̀kan náà mo fi kí ìjókòó àwọn àgbàlagbà bàbá wa láti ìlú Ìbàdàn Allahu ta'ala anhu. mo fi títóbi Ọlọ́run kí yín mo wá fi àlùbáríkà yín náà mo fi kí ìjókòó àwọn àgbàlagbà ẹ dákun kò sẹ́nìkan tí ó pàtàkì níjókòó yìí àmọ́ mo fi bọ́lọ̀ ti tóbi tó nínú ọlá rẹ̀ mo fi kí ẹ̀yin àgbàlagbà ọlọ́mọṣẹ́ ìjárí yín pẹ́ o. Àmín. alibarikola nabuwa Muhammad. sallallahu alayhi wa sallam. nígbà tí wọ́n dákọ̀ mí lẹ́ẹ̀kan mò ń sọ fún Sheikh wa Murtado mo ní gbogbo eléyìí kò ní ìdìmọ́ yóò tún gba àsìkò ni wọ́n wá ní bàbá wa Bágáwí wọ́n ní báwọn ti fẹ́ nu àwa ní rí èèyàn kó ṣerú nǹkan báyìí kó tún wá jáfa kìí ṣe alábòsí èèyàn ni. Allah. sọ pé ní wa ma min yadin. wa ma min yadin. illa yadullahi fawqaha. illa yadullahi fawqaha. wala zalimun illa sayubla bi azlami. wala zalimun illa sayubla bi azlami. kò sí ní tí ojú máa tọ́ bàbá yìí. Mama mi yade. ṣáwọn jẹ̀mọ́ ní pariwo báyìí àbí kíni. illa yadullahi fawqaha. bàbá wa Al-Bagawi èmi ni ẹ máa wò mo kí bàbá wa Gambari Al-Bagawi Al-Gambari radiyallahu ta'ala anhu. wọ́n á jọ jòkó tira wọn ọlọ́mọṣẹ́ ìjárí yín pẹ́. Amina. kò sí ní tí ó jẹ́ ó máa dùn báyìí ohun ẹlòmíì kí tiẹ̀ náà ó dùn ṣùgbọ́n àbòsí tó di ẹrù rẹ̀ sínú ọkàn òun náà ni ò jẹ́ kí tiẹ̀ ó dùn. Allah. bàbá wa Al-Bagawi Allahu ta'ala anhu. àbòsí lọ́lọ́wọ́n ọba ò fi sínú ẹrù tiyín Allah. lọ́rọ̀ yín fi tò báyìí. Allah. àbòsí ló kó bá adájọ́ kan jọ kan. adájọ́ kan níjọ́ kan àbòsí ló ṣe ló kó bá tí ò fi rí promotion gbà. Allah. kàkà kó gba promotion ó gba demotion lẹ́yìn demotion wọ́n tún sáàkì ẹ̀. Allahu akbar. bẹ́ẹ̀ni ọkùnrin kan jẹ́jẹ́ ló mú ajá tó lọ rèé sin sí mọ́kíbára àwọn mùsùlùmí. nígbà tó wá gbé ajá tó gbé lọ sí ìtẹ́kù mùsùlùmí tó lọ rèé sin síbẹ̀ fashaka unnasu ila al-qadi. àwọn ènìyàn wá lọ fi ẹjọ́ rẹ̀ sùn adájọ́ fastada'a al-qadi
adájọ́ wa pe arákùnrin náà fọ́sà alẹ́wò ana àkíkọ́tì mọ́ nùsíbà ilé yìí adájọ́ wa bi léèrè wípé ẹ̀sùn tí wọ́n fi kàn ẹ́ yìí lérí pé o gbé ajá ó lọ rèé sí ìtẹ́kù mùsùlùmí báwo ló ti jẹ́ faqala rajulun ńgbà tí arákùnrin ó dáhùn ó ní naam ó ní bọ́rọ̀ ti rí nù o waqad awsani al-kalbu jari ó ní ajá tá à ń wí yìí ó ti sọ àsọọ́lẹ̀ fóun tẹ́lẹ̀ fanafaztu wasiyatahu ó ní àsọọ́lẹ̀ tó sọ lòun mú àsọọ́lẹ̀ rẹ̀ ṣẹ wípé tóun bá ti kú kán sin òun sí ìtẹ́kù mùsùlùmí. nígbà tí adájọ́ lanu tí ó sọ̀rọ̀ ó ní wọ ìhákà kí ló ṣubú tẹ̀ ọ́ àtẹ̀sítáàsì òbínà ṣó fẹ́ máa mú wa ṣeré ni. ó ní kí adájọ́ má ti sọ̀rọ̀ jìnnà waqad awsani al-kalbu aidan ó ní ajá tá à ń wí yìí o ó tún ti sọ àsọọ́lẹ̀ fún òun wípé kóun ó fún adájọ́ ní 10,000 dinar ẹgbẹ́ ló ń tóbi jama. Allahu akbar. faqala al-qadi nígbà tí adájọ́ ó lanu tí ó sọ̀rọ̀ ẹni tó jágbe mọ́ ẹni tó lọ rí sin ajá ń sìn nígbà tí ọ̀rọ̀ tún jáde lẹ́nu rẹ̀ padà ó ní rahimallahu al-kalba al-faqid. Allahu akbar. ó ní Ọlọ́run bá wa kẹ́ ajá tó dolóògbé. Allah. kí ló ṣe láàrin òun jama. fata'ajjaba an-nas àwọn ènìyàn wọ́n wá ń ṣe ìmọ̀ wípé nísinsìnyí tó jágbe mọ́ọ̀yàn ló tún ti wá di wípé ní kọ́lọ́hún ó bá wa kẹ́ ajá tó dolóògbé ó ní la tata'ajjabu ẹ má ṣe mọ̀ ẹ má jò ó yà yín lẹ́nu tí mo ṣe yìí wa qad ta'ammaltu ala amri azal kalbi salih ó ní òun ti rorí dáadáa nípa ajá rere yìí tó kú ó ní òun wá padà wá rí wípé fawajatu min kalbi nasli ashabil kahf. Allahu akbar. Ọlọ́run wá padà wá rí wípé ní ajá tí wọ́n ń sọ ọjọ́ kìíní àná wípé sayaquluna àbí sàlá mọ́tẹ̀ lọ síbẹ̀ ajá tí wọ́n sọ wípé wọ̀kẹ́lìbò òun bá sì tún zira aihi bil wasidi lawi tolata alayhi lawalai tamini òfin wala muli tamini ruhba. ó ní ajá àwọn àṣẹ abul káfí tó jẹ́ pé olùsìn lọ́hùn ni lajá yẹn láti jẹ́ ló fà á tó fi jẹ́ pé ó fi lẹ́tọ̀ọ́ sí kán lọ rèé sin sí àmọ́ tá a bá wo àárín wọn àbòsí ló ṣe owó tó padà wá gbọ́ náà ló mú yí ọ̀rọ̀ padà bàbá wa Al-Bagawi àbòsí ni ò sínú ọ̀rọ̀ yín lọ́lọ́run fi ní kó máa tò báyìí kélé yìí ó máa jẹ́ ohun àmúrelé fún ẹnì kọ̀ọ̀kan wa náà ká má jẹ́ alábòsí ẹ má jẹ́ àjòyè àbòsí ẹni tó bá ta kókó ìjà alábòsí sínú ọkàn kó yọ ọ́ kúrò ń bẹ̀ má ṣe mí láàlábòsí mò ń bẹ̀ Ọlọ́run. Àmín. má ṣe mí láàlábòsí mò ń bẹ̀ Ọlọ́run. Àmín. má ṣe mí láàlábòsí mò ń bẹ̀ Ọlọ́run. Àmín. má ṣe mí láàlábòsí mò ń bẹ̀ Ọlọ́run. Àmín. àbòsí yóò dá kó màmá lérè. má ṣe mí láàlábòsí mò ń bẹ̀ Ọlọ́run. Àmín. Má ṣe mí láàlábòsí mò ń bẹ̀ Ọlọ́run. Jazakumullahu khairan jasa. Bàbá wa àgbà general adúpẹ́ púpọ̀. Alhamdulillah. Mo kí ìkàlẹ̀ màmá wa àgbà Amir al-Jaysh ẹ bá ń wí bẹ́ẹ̀ dáadáa. ọkàn mi ti ń kí wọn tipẹ́tipẹ́ àmọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ tí wọ́n ní ká máa ṣe ní àyín ìní ń kó mi ní pápámọ́ra ọlọ́kọ̀ jẹ́ kí á rí màmá pẹ́. Àmín. wọlé al-Qur'an karim. Àmín. bákan náà ni mo kí ìkàlẹ̀ ìyá wa àgbà ní kájọlá ìyá wa Sayyida Amira ẹ bá mi ní ṣéhà ọlọ́mọdé ó bàjẹ́ fún yín Àmín. wọlé al-Qur'an karim. Àmín. ọba tó fi ń ṣe mọ́lẹ̀ fún ẹ̀sìn ọlọ́mọ fi ń ba ẹ̀sìn lórúkọ jẹ́. Àmín. Naam èyí tó kàn ní kí a máa lọ sí bàbá wa àgbà ìmáàmù ní high court